apá kẹrin rèé nínú fídíò ìtàn tí à ń wò yìí. Ibi tá a wà yìí, ibi ààfin onípòpó ni, bẹ́ẹ̀ sì ni a máa rí ọ̀pọ̀lọpọ̀ ọba àtàwọn ìtàn oríṣiríṣi wò. Ìtàn ẹbí olóyè Agani yìí jẹ jáde nínú ìwádìí onípòpó tí wọ́n ń wá lọ. Ẹ jọ̀ọ́, ẹ bá mi fọkàn bá ìtàn yìí bọ̀. Ohun tí wọ́n fẹ́ wá rí aṣọ ìtajà lọ́wọ́. Ó ní wọ́n ní pọ́pọ́pọ́pọ́ wọ́n ní pọ́pọ́ níbí. Wọ́n ní pọ́pọ́ níbí. Tán pọ́pọ́ kì í ṣe wọ́n ní pọ́pọ́ ni. Àmọ́ kì í fi pọ́pọ́ ẹ̀rẹ́ pẹ̀lú àbánáfẹ́. Ẹni tó kọ́kọ́ wá àwọn ẹni tí wọ́n ń pè ṣe é sí Odùduwà. A kúrò ní Sudan, àwa Ethiopia, àwa Libya, ni àwa ní Odùduwà tí ń gbà tó wà níwájú. Ó wá sí ibi kan ó ti rí gbogbo ní ìdílé yìí máa fẹ́ o tí òun lè jókòó sí ni wọ́n pè ní Ilé Ifẹ̀. Ibẹ̀ yẹn bàbá tó wá tó gbé ogun tó kó àwọn èèyàn títí ti débẹ̀ wọ́n ń pè ní Odùduwà. Ọmọ tó bí wọ́n ní wọ́n pè ní Ọlọ́fin ní Yorùbá. Wọ́n níbẹ̀ ọjọ́ wọ́n tẹ̀ ní àrílé àdúrà wọn ṣọ́ọ̀ṣì apá ṣọ́ọ̀ṣì wọ́n ní tẹ̀gbẹ̀ wọ́n máa débẹ̀. Wọ́n ní mẹ́tọ́ lọ́sùn ó ní ọmọ méje lórí. Ọmọ méje yẹn mẹ́rin ó gbé Èkó Nàìjíríà. Ọmọ mẹ́ta ó wá sí Benin. Ọmọ mẹ́ta Benin wọ́n ní ìkan wá sí Pọ̀bẹ́. Ìkan gbé Kétu wọ́n ní Kásù. Ìkan wá sí Pọ́pọ́. Tán ó kúrò ní Nàìjíríà ó kúrò ní Benin. Lóhun mi mọ̀ ń pè ní sẹ́mẹ̀ orúkọ tí mo rà tó kíláàsì ó wá bẹ̀. Ifẹ̀ yẹn ó rìn títí ti dé Ghana. Àbáwọlé ìjọba ìbílẹ̀ Grand Popo ńlẹ̀ ń wò yìí. Ọjọ́ yìí ni ìtàn wá pàdé ara wọn. Ìtàn wáyé lọ́jọ́ náà. Àwọn ìtàn yìí pàdé ara wọn láti bí 500 years ago. Wọ́n máa ń bọ Ọ̀ọ̀nì yìí. Ọ̀ọ̀nì tí mo sọ nípa rẹ̀ yìí wọ́n máa ń bọ nílùú Grand Popo títí dòní. Láti ọdún náà látàrí oore ńlá tó ti ṣe fún bàbá ńlá wọn. Bẹ́ẹ̀ wọn kì í jẹ o nítorí ó ti dèèwọ̀ fún wọn. Ọ́fíìsì General Secretary Grand Popo nìyí o. Ìyẹn ní ọjọ́ kẹrin tí wọ́n bẹ̀rẹ̀ ìwádìí yìí. Bàbá bẹ̀ ń wò yìí ni olóyè Àgàní bá àṣàlẹ̀ tìlú Sábẹ. Olóyè Tolúlàṣẹ ló jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn lọ́hùn-ún. Nígbàtí Mr. Àjàyí tí àbáṣádọ̀ Nàìjíríà ti ilẹ̀ Bẹ̀nẹ̀ tó rán láti ṣojú rẹ̀ ló jókòó sí ẹ̀gbẹ́ Tolúlàṣẹ lọ́hùn-ún. Ẹ jẹ́ ká lọ sí etí òkun tí wọ́n ti máa ń bọ àwọn òrìṣà wọn, pàápàá òrìṣà olókun àti Ọ̀ọ̀nì tí mo sọ nípa rẹ̀ lẹ́ẹ̀kan. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wáyé nínú ọ́fíìsì yìí tá ò lè mẹ́nu bà tán nítorí àsìkò. Gbogbo ọmọ káàárọ̀ oòjíire, ẹ ṣe má jẹ́ ká gbàgbé àṣà àti ṣe wa. Ẹni bá ti gbàgbé àṣà nǹkan tó ń bàjẹ́ ò mọ̀ kéré. Àbẹ́ ò rí ẹ̀rí bí wọ́n ṣe ń gbé àṣà wọn tí wọn lárugẹ. Látàrí bẹ́ẹ̀ ẹ̀rọ rẹ̀ ńlá tẹ́lẹ̀dùmarè ṣe fún wọn. Ẹ̀rù Ọlọ́run bà mí nígbà tí mo gbọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àṣà tá a ní nílẹ̀ wa gan làwọn gan ní. Bá a ṣe ní Arúgbá bẹ́ẹ̀ làwọn náà ní. Bá a ṣe ní ẹbí Àmọ́sùn níbí ní tiwa ń bí, àwọn náà lẹ́bí Àmọ́sùn lọ́hùn. Àlẹ́bí Àkápò níbí,
àwọn náà ní àkọsílẹ̀ tàbí èdè pípè ló yàtọ̀ láàrin wa. lẹ́yìn ìwádìí ààfin Onípópó tí a rí yìí ni àwọn ọba kan nílẹ̀ olómìnira Bẹ̀nẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ìbínú wípé yóò ṣe wá jẹ́ wípé Tolúlàṣẹ ni ó wàá fi ààfin Onípópó ni ó fi lé àwọn lọ́wọ́. Tolúlàṣẹ lòun ò dá ṣe. Ó ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló rán ọ̀nàrẹ́bù Ògúntọ́lá Tóògùn ló rán lọ sí orílẹ̀-èdè Bẹ̀nẹ̀ láti lọ sáàfin àwọn ọmọ Ọ̀kànbí pàápàá ààfin Onípópó láti lè mọ ohun tó ń ṣẹlẹ̀ nílùú Pópó. Nígbà tó dé ọ̀dọ̀ olóyè Tolúlàṣẹ mú un lọ sí Nigeria Embassy ní ìlú Benin Republic. Ẹni tẹ́ ń wò yìí ni Ambassador Lawrence Obisake. Ẹgbẹ́ ohun tí wọ́n sọ. Ẹ̀dí àmọ̀ olóyè Tolúlàṣẹ ẹ̀ṣùn ọlọ́run ló ní àṣẹ. Jẹ́ òyìnbó kò ní ẹ́mbásì tó jẹ́ orí aṣojú fún orílẹ̀-èdè gbogbo Nàìjíríà. Lẹ́yìn tó kúrò níbẹ̀ wọ́n lọ sáàfin Onípópó. Àwọn nǹkan àṣà àbílẹ̀ tí wọ́n bá pàdé níbẹ̀. Ọ̀nàrẹ́bù yìí ó jọ wọ́n lójú gidigidi gan, ó jọ wọ́n lójú púpọ̀. Lẹ́yìn tí wọ́n kúrò níbẹ̀ ni wọ́n lọ sí Grand Popo local government. Chairman local government Grand Popo ńlẹ̀ ń wò yìí. Lẹ́yìn tí wọ́n kúrò níbẹ̀ ni wọ́n padà sí embassy láti lọ jábọ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀kan sí látẹnu ambassador. A ṣe ìwádìí a sì láti dúpẹ́ lọ́wọ́ orílẹ̀-èdè gómìnà wa fún ìfẹ́ tí wọ́n ní sí ìwádìí rẹ̀ lórí ibi tí ààfin ọ̀kan náà àwọn ọmọ méjì Ọ̀kànbí tí a ń pè ní Onípópó ti Pópó. A mọ̀ pé alákejì ọ̀gá wọn yàtọ̀ bí náà lábọ̀ a mọ̀ pé oníṣàbẹ̀ ló tẹ̀lé tí wọ́n ti ẹ̀ oyanjú bí ìkíní ìkíní kẹta ṣùgbọ́n àwọn amọ̀bí tí ààfin Onípópó wà òun ló fà nígbà tí wọ́n wá bá mi tí olóògbé àgbẹ̀gbẹ̀ gómìnà wà pé wọ́n nífẹ̀ẹ́ sí ìjọba àpapọ̀ àwọn agbára ṣe máa ní ìlú ìjọba Ọ̀ṣun tó ká wá ìwà ìjìnlẹ̀ àwádìí ìwé pé ìlú máa ń dáwádìí fún gbogbo dájú láti ìdílé ìwádìí Ọ̀ṣun lọ́gbọ́n. Inú mi dùn sí iṣẹ́ ìjọba náà káwádìí ohun tó ṣe oríran wa lóṣù wa kálẹ̀. Wọ́n lọ wọ́n sì dé ọ̀pọ̀lọpọ̀ ọ̀kan bẹ̀ wọ́n rò pé ṣẹ́ṣù wà. Ìjọba àbọ̀ bọ́tẹ̀ lóko tó ń bọ̀ àgbẹ̀nà tó ń jẹ́ ìgbà pòfẹ́sọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ pòfẹ́sọ̀ ìrókò ẹ̀rọ wà ní oríṣìí mọ̀tẹ̀ ìrókò lọ sẹ́ǹsì ní wà. Ní ọjọ́ tí a rí ààfin yìí tí ẹ́mbásì Nàìjíríà dá sí tí àwọn ọba kábíyèsí Olówú ti Abẹ́òkúta àti alákábíyèsí ọba Aláàfin àti ọba Oníṣàbẹ̀ ti ilẹ̀ Bẹ̀nẹ̀ pẹ̀lú ẹ́mbásì Nàìjíríà tí a fi ṣèwádìí ààfin tàfi rí ààfin yìí. Lẹ́yìn tí a rí ààfin yìí ni àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ṣẹlẹ̀. Ọba yìí wàjà. Nígbàtí ọba yìí wàjà, ọba tí ẹ̀wù kọjá yìí tí a fi hàn kọjá yìí tó jẹ́ Onípópó yìí, lẹ́yìn ìgbà tí wọ́n wàjà ni a ní ìṣòro ní àwọn kan gbéra. Ẹ jẹ́ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ Mayor Grand Popo. Adé ọ́fíìsì Mayor Grand Popo ní ìlú Mayor tó pàṣẹ fún ààfin Onípópó ní ìlú Ẹ̀vẹ́. Ẹ̀vẹ́ súnmọ́ Grand Popo, òun ni ìlú tó tẹ̀lé Grand Popo. Ní ibi tá ń pè ní Ẹ̀vẹ́ yìí, orúkọ èdè wọn ibẹ̀ la máa ti rí Arúgbá, ibẹ̀ la máa ti rí Amósù, ibẹ̀ la ti rí Akápò, àwọn ẹbí làwọn dárúkọ yìí.
nísìnyí ọ́fíìsì mayor la wà yìí tí a ti fẹ́ ṣe ìpàdé lórí báwo ni wọ́n ti fẹ́ dé adé onípópó fún ẹni tí ó yẹ. Ẹ ká gbọ́ látẹnu àwọn bá ń ṣàdúrà lọ́wọ́, ṣùgbọ́n ká gbọ́ látẹnu mayor lẹ́yìn àdúrà yìí. Àwọn alálẹ̀ wa wọ́n gbọ́ ìta wí òun tó dàṣẹ àwọn ọ̀dọ́. Monsieur le maire, I salute you. Mo kí yín pé ẹ kúlé ní ìlú Ìgbàkókò. Èmi ọmọ yín, Yorùbá ni mo fẹ́ sọ̀rọ̀. English, English. I am your son, the same lineage with you people here, but I work with our father to serve them, then to make sure everything is all right. So my name is Tolulashe Oguntosin. Tolulashe of Ajashiri Kingdom, and then for the whole Yoruba Benin Carib. From the Ile-Ife, everybody came from Ile-Ife to every part of the world. The king of Ile-Ife, Kabiyesi Ooni of Ife, said I should greet you. Wọ́n ní ká kí yín, ká ṣe yín pẹ̀lẹ́. Wípé ohun tó ṣẹlẹ̀ níbí. What is the king of Ife asked me to tell you people that you people should be sorry for what happened. That the king that passed away, Onipopo, that passed away. Onipopo is one of the 7 children of Oduduwa. 7 children of the first son of Oduduwa. Onipopo is among us. The father is Okanbi. Okanbi is the first son of Oduduwa. Okanbi gave birth to 7 children. Onipopo is among. So the kingdom here is a very big kingdom for us in Nigeria, followed by Onishabe. We have 3, apart from the 7 big king. We have 3 in Benin. We have Onishabe, we have Onipopo and Alaketu. We have 4 in Nigeria. King of Benin City in Edo State. Alaafin of Oyo, Olowu, and Olofin Ogunfunminire. So, on behalf of those kings, and the Ooni of Ife, and Orogun Fela, Alara Ajeru, Olugbon Aresa, Onukoye Koyile, on behalf of them, they said I should tell you sorry for what happened. That by the grace of God, whenever we are going to have a new king here, those kings that are mentioned, including Ooni of Ife, will be here. Probably Alaafin of Oyo, which is part of the 7, I forgot to mention, Alaafin of Oyo, Oromiyan, is part of the 7 children of Okanbi. Both of them, by the grace of God, they will be here, present. The President Patrice Talon will welcome them, because then we will have about 50 kings from Nigeria whenever we want to have a new Onipopo here. That is what I told you, because if Alaafin is coming, Alaafin will come with entourage. If Ooni is coming, Ooni will come with entourage. Onipopo will receive the children of Oduduwa whenever we are going to have a new king. That is what the Ooni of Ife asked me to told me to tell you people here, that we are very sorry we lost a great king in Yoruba land. Abominiyan ọmọ ìbò tí mo tọ́ náà nìyẹn bá nínú mọ́ sọ́wọ́. Lẹ́gbẹ́ kí lápá alẹ́ làbí kọ́ ní ọkùnrin ṣe láàrín. Ẹ bá wa sọ́kọ́ ní Faransé. Bon, il a dit que la mission pour laquelle il est venu, c'est qu'on l'a envoyé pour le Niger. Non seulement nous apaise, mais nous encourage à ne pas réellement nous dévier de cette voie que vous avez. Ǹjẹ́ gbogbo wa gbọ́ ohun tí mayor sọ? Ó ní pé wíwá tí a wá ló ní ká má jẹ́ kí ló jẹ́ káwọn má ṣe ìṣekúṣe. Ẹ tún gbọ́. Nous encourage à ne pas réellement nous dévier de cette voie que vous avez. Ní ìlú Onípópó, ẹ ká gbọ́ ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn. Ẹ gbọ́ bí mayor
ohun tí mo fẹ́ fi hàn wá nínú àwòrán tí à ń wò yìí ni wípé nígbàtà níṣòro ká tó ṣe pàdé yìí pẹ̀lú Mayor Grand Popo yìí ni a ti rí wípé aláti wá ìrànlọ́wọ́ wá sí Nàìjíríà lọ́dọ̀ bàbá wa ọba tó ga jù nílẹ̀ káàrọ̀ òjìrè pé àwọn náà lè tì wá lẹ́yìn adé ọ̀dọ̀ wọn a bá wọn sọ̀rọ̀ mo bá wọn sọ̀rọ̀ àjọ sọ̀rọ̀ wọ́n ní kí n dúró àwọn aṣàtìlẹ́yìn àwọn máa rán ọba bíi méjì àti press secretary wọn tẹ̀lé wa lẹ́yìn tí a kò rí ṣe ṣùgbọ́n ẹ wo àṣeyọrí tí a ṣe ẹ wo bí ọba yìí ṣe mírí nígbà tó gbọ́ ohun tí wọ́n wí ẹ jẹ́ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí i. Nous sommes fiers de vous. Mais nous demandons à Dieu, à Allah, de protéger chacun de vous. Amen. Que chaque royaume dont vous avez la charge, que le courage, la force soit votre et que tout se passe bien. Et que nous, toute la population puisse bénéficier de vos prières, de vos vœux. Vous allez exprimer Dieu que vous allez partir d'ici à tous vos cours, que nous sommes vraiment contents. Et vous nous donnez la force et le courage, certes, de ne pas oublier notre majesté disparue, mais de nous rendre compte qu'il est parti, mais qu'il est toujours là à travers vous. Toute la communauté vous en remercie. Et surtout de l'idée que vous avez pour que la continuité soit assurée dans la paix, pour la quiétude et l'avenir. Vous l'avez dit. Ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ tí Mayor yìí sọ àti bí ọba wa ṣe tú. Ẹ farabalẹ̀ gbé ìtọ́ba yẹn tú dáadáa tí ẹ bá gbọ́ Faransé tó ń sọ ẹ máa rí wípé iṣẹ́ ńlá nìyẹn Ọlọ́run bá lo ìrìn àjò yìí fi ṣe. Ẹ yẹ ká tún gbọ́ lẹ́ẹ̀kan sí. Que soit assuré dans la paix, pour la quiétude et l'avenir. Vous l'avez dit, que vous allez faire de tout ce qui serait de votre pouvoir pour que la succession soit assurée dans les jours à venir. C'est une information que nous recevons avec fierté et joie. Que dans cette démarche, vous pouvez être sûr et certain de notre disponibilité, que vous pouvez être sûr de notre disponibilité à vous accompagner pour que cette mission soit une mission accomplie pour le bonheur de toute la communauté. Sur le territoire, dès que vous allez revenir, sentez-vous chez vous. N'ayez peur de rien. Nous restons là, disponibles. Dès que vous avez besoin de nous, vous avez la possibilité de nous. Ẹ jẹ́ ká lọ wo apá karùn-ún nínú YouTube channel wa
Oduduwa alphabet, Aeba Jogbe, the only talking alphabet on earth.